A kú dédé àsìkò yìí, yóò rọrùn fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lífẹ́lí náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa Ìròyìn Feli-Feli online TV lónìí ti ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ keje nínú oṣù kọkànlá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká ṣe omi mu, à ń padà bọ̀. Ìròyìn Feli-Feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-Feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ló ti sún ìpàdé èyí tó máa ń wáyé ti àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ètò ìṣèjọba eléyìí tó yẹ kó wáyé ní àná ló ti sún sí iwájú látàrí ìpapòdà ọ̀gágun tó jẹ́ olórí àwọn ẹ̀ṣọ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tó papòdà lálẹ́ ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ karùn-ún nínú oṣù kọkànlá ọdún tá a wà nínú rẹ̀ yìí lẹ́yìn àìsàn ráńpẹ́ kan Lieutenant General Taoreed Abiodun Lágbájá. Ìdí rèé tí Bọ́lá Tinubu fi ní láti fi ẹ̀yẹ ìkẹyìn fún olóògbé náà. Ní báyìí ìpàdé tó yẹ kó wáyé ti ṣe alágbolé ti àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ètò ìṣèjọba ọ̀hún ni wọ́n ti sún sí iwájú. Bẹ́ẹ̀ náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu tún pa á láṣẹ fún orílẹ̀-èdè Nàìjíríà wípé gbogbo ibi tí wọ́n ti ń ta àsíá ilẹ̀ yìí kí wọ́n gbé orí àsíá ọ̀hún wá sí agbede méjì lára òpó tí wọ́n fi ń ta àsíá náà láti fi fún ọláwọn ọ̀wọ̀ ìkẹyìn fún olóògbé ọ̀hún fún odidi ọjọ́ méje. Taoreed Lágbájá eléyìí tí ààrẹ Bọ́lá Tinubu yàn ní ọjọ́ kọkàndínlógún nínú oṣù kẹfà ọdún 2023 sí ipò ọ̀hún láti máa darí àwọn ológun orílẹ̀-èdè wa Nàìjíríà. Òun ló papòdà ní ọjọ́ karùn-ún oṣù kọkànlá ọdún 2024. Tinubu ti wá ní pẹ̀lú bí ọ̀rọ̀ ti ń lọ yìí, àwọn láti bu ọlá ẹ̀yẹ ìkẹyìn fún ẹni tí ọlá òun yẹ sí o. Bákan náà níyàwó ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà arábìnrin Olúrẹ̀mí Tinubu ló náà ti ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ àwọn ẹbí olóògbé ọ̀hún ti Lágbájá láti lọ kí wọn wípé wọ́n kó ara fẹ́ra kù ẹni rere èyí tó lọ akọgun akọni èyí tó gbangbásùn lọ́yẹ́ nínú iléeṣẹ́ ológun ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìjọba àpapọ̀ látọwọ́ àwọn ìgbìmọ̀ èyí tí wọ́n gbé kalẹ̀ láti ṣe ìwádìí lórí ìdákúrekú ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná tí í ṣe náà bá orílẹ̀-èdè yìí èyí tó ń fi gbogbo ìgbà láti máa bàjẹ́ tó sì ń sọ ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sí òkùnkùn bérémù. Àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ fún ìwádìí náà ló jẹ́ lábọ̀ wípé nínú ìwádìí tí àwọn ṣe, wọ́n ní ohun àkọ́kọ́ ibẹ̀ ni wípé ìkùnà láti máa ṣe àmúlò tó ń tí àtúnṣe àwọn ohun èlò yìí lóòrèkóòrè jẹ́ ohun àkọ́kọ́. Wọ́n ní ẹ̀ẹ̀kejì ẹ̀wẹ̀bẹ̀ ni wípé ọjọ́ ti lọ lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ irinṣẹ́ eléyìí tí wọ́n lò láti fi gbé iná wọ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ẹ̀kẹta bẹ̀ ni wípé wọ́n nílò láti ṣe àyípadà tó ń ti kí wọ́n ra àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èròjà iná yìí tí ó jẹ́ tuntun léléyìí tí ó pèsè iná èyí tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa fún orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní púpọ̀ nínú àwọn èròjà èyí tó ń gbé iná wọ orílẹ̀-èdè yìí ní ọjọ́ ti lọ lórí rẹ̀ àti wípé ìdákúrekú iná eléyìí tí ó bàjẹ́ léraléra nínú oṣù kẹwàá ọdún tá a wà nínú rẹ̀ yìí, wọ́n ní kò ṣẹ̀yìn iná ọ̀hún èyí tí wọ́n tàn tó ṣojú yoyoyo jù eléyìí tó sì mú kí iná náà kó bẹ̀rẹ̀ sí ní máa ṣẹ́ntó ní pẹ̀rẹ̀pẹ̀. Ní báyìí ọ̀kan nínú àwọn ènìyàn èyí tí wọ́n gbé kalẹ̀ láti ṣe ìwádìí ọ̀rọ̀ ọ̀hún èyí tó jẹ́ lábọ̀ fún àwọn alákòóso èyí tó wà ní ẹ̀ka agbára ní orílẹ̀-èdè wa Nàìjíríà eyín Nafisatu Asabe Ali ló jẹ́ lábọ̀ wípé bá a bá ní parọ́ tanra wa o, wọ́n nílò láti ṣe àwọn àyípadà àwọn èròjà iná ọ̀hún kí iná ọba orílẹ̀-èdè Nàìjíríà kó tó lè fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ ìṣòro eléyìí tí wọ́n sì ń rí ní gbogbo ìgbà tó ń fojoojúmọ́ bàjẹ́ yìí náà ni yóò máa ṣe pẹ̀lú bí àwọn irinṣẹ́ ọ̀hún bí wọ́n ti ṣe dẹnu kọlẹ̀ èyí tí wọ́n nílò àtúnṣe tó ń ti àyípadà báyìí.
ṣé Yorùbá bọ̀ wọ́n ní ọmọ tó níyà wọn ò ní sùn òun náà ní fojú banu, àti wípé kò sí ìsinmi fún ọmọ eléyìí tó bá jẹ́ jàǹdùkú tàbí olè. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà ìlú Àbújá, àwọn mà ní wọ́n ti fi ìbọn wọn títí wọn ò rán àwọn olè méjì kan lọ sí ọ̀run àrèmábọ̀ nígbà tí wọ́n rọ́wọ́ tó àwọn afurasí adigunjalè eléyìí tó ń lọ bíi 23 báyìí. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tó fi ọ̀rọ̀ ọ̀hún léde lásìkò tó ń ṣe àfihàn àwọn adigunjalè àti àwọn oníṣẹ́ ibi míì èyí tí wọ́n mú nílùú Àbújá ń sọ di mímọ̀ wípé ọwọ́ àwọn ọlọ́pàá ìtì ẹ̀ka ti ìlú Àbújá òun ló tẹ àwọn afurasí náà o lẹ́yìn tí wọ́n ti fi ìbọn wọn rán àwọn bíi 2 lọ sí ọ̀run àrèmábọ̀. Ó ní èyí ò ṣẹ̀yìn ìròyìn kan èyí tí wọ́n gbà wípé àwọn olè kan ń da agbègbè kan láàmú nílùú Àbújá o, agbègbè ohun tí wọ́n pè ní Yahi nílùú Àbújá. Wọ́n ní nígbà tí àwọn ọlọ́pàá yóò débẹ̀ ni àwọn olè yìí kọ́kọ́ dá iná ìbọn yá àwọn ọlọ́pàá, èyí tí àwọn ọlọ́pàá náà tí wọ́n fi ara síkò tí ìbọn ọ̀hún sì kọjá wọn. Wọ́n ní nígbà tí àwọn ọlọ́pàá náà yóò kọjú ìbọn padà sí àwọn adigunjalè yìí, wọ́n ní 2 nínú àwọn olè náà ní ìbọn ló bà tó sì rán lọ sí ọ̀run, tí wọ́n sì tún rí ọkọ̀ gbà lọ́wọ́ wọn. Wọ́n ní lẹ́yìn èyí ni wọ́n bẹ̀rẹ̀ ìwádìí tí wọ́n fi rí àwọn bíi 5 mú sí, èyí tó jẹ́ pé ọkọ̀ èyí tí wọ́n gbà lọ́wọ́ àwọn olè ọ̀hún ti ń lọ bíi 10 tó ń tẹ àwọn ohun ìjà olóró èyí tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́ o. Alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà eyín CP Dísù jẹ́ lábọ̀ wípé àwọn tẹ̀síwájú, àwọn ò dúró rárá. Nípa ìdí èyí kò sí ìsinmi fún àwọn olè, àti wípé àwọn yóò rí dájú wípé wọ́n fọ ìlú Àbújá tó ń ti orílẹ̀-èdè wa Nàìjíríà mọ́ kúrò lọ́wọ́ àwọn adigunjalè kí orílẹ̀-èdè yìí náà lè gba ìtura kúrò lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi. Àjọ LASTMA ti ìlú Èkó ni wọ́n ti bẹ̀rẹ̀ láti máa ṣe ìwádìí báyìí eléyìí tí wọ́n ti ń wá afurasí dẹ́rẹ́bà kan èyí tó dáná sun ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ LASTMA náà lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tí a wà yìí ní agbègbè Sẹ̀lẹ̀ ní ọ̀nà Mile 2 nílùú Èkó lọ́hùn-ún, lásìkò tí wọ́n ní awakọ̀ dẹ́rẹ́bà náà ó tàpá sí òfin ìwà ọkọ̀ ojú pópó ní ìpínlẹ̀ Èkó, èyí tí àwọn òṣìṣẹ́ LASTMA náà sì dá dúró. Wọ́n ní dẹ́rẹ́bà yìí ò ṣe méje méjì bẹtiróòlù ló bù sára LASTMA náà tó sì fi ìṣáná sí, èyí tó mú LASTMA ọ̀hún láti ní ọ̀pọ̀lọpọ̀ egbò lára, ṣùgbọ́n tí wọ́n dóòlà ẹ̀mí rẹ̀. Báyìí àjọ LASTMA ní ìwádìí ti bẹ̀rẹ̀ láti lè mọ ibi tí dẹ́rẹ́bà ọ̀hún ibi ó sápamọ́ sí kí wọ́n sì lè fi ọwọ́ òfin mú wá sí ìta gbangba kó lè jẹ ìyà rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ lábẹ́ òfin. Wọ́n wá ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn awakọ̀ láti máa tẹ̀lé òfin ìrìnnà ojú pópó, bákan náà kí wọ́n máa bu ọ̀wọ̀ ọlá ohun ẹ̀yẹ fún àwọn òṣìṣẹ́ ọba gbogbo kí nǹkan lè máa lọ ní ìrọwọ́rọsẹ̀ ní tùbútùrò ìpínlẹ̀ Èkó. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn òǹkọrin tàkasùfé tí ṣọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Michael Adébáyọ̀ Ọláyínká àti gbogbo èèyàn mọ̀ sí Rúgà, òun mà ń ló ti sọ ìdí tó fi ń rí iṣẹ́ orin gbà lóòrèkóòrè àti ọ̀nà tó gbégbà tí orin tirẹ̀ fi dùn yàtọ̀ létí àwọn ènìyàn ju tàwọn akẹgbẹ́ rẹ̀ lọ. Ó ní lákọ̀ọ́kọ́, ó ní iṣẹ́ tí ènìyàn bá ń ṣe ó gbọ́dọ̀ tẹ́ pẹlẹmọ́ ni o, kó sì máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú lóòrèkóòrè lójúnà kó lè dúró yàtọ̀ láàrin àwọn akẹgbẹ́ rẹ̀. Ó ní púpọ̀ nínú àwọn tí wọ́n jọ jẹ́ òǹkọrin tàkasùfé ló jẹ́ pé bí wọ́n bá ti kọ orin ẹyọ kan bóde báyìí, òun ni wọ́n máa gbé gẹ̀ẹ́gẹ̀ káàkiri. Ó ní ẹyọ kan sì rèé kò tó nǹkan kan téèyàn kọ láàrin ìṣẹ́jú 2 sí 3 lórí ìtàgé lásìkò téèyàn bá wà lóde orin. Ó ní ṣùgbọ́n ní tòun òun ní ọ̀pọ̀lọpọ̀ àwọn orin gbàǹkangbè eléyìí tó dùn tó sì ní ọ̀pọ̀lọpọ̀ ìmísílétí, òun ní wọ́n ń lẹ̀ ń jáǹtì rẹ̀ tí àwọn olólùfẹ́ òun náà sì ti ń kó orin ọ̀hún jẹ. Ó ní yàtọ̀ sí èyí òun tí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun àmúyangàn lára èyí tó mú òun dúró yàtọ̀ láàrin àwọn kẹgbẹ́ òun. Ó ní ìdí rèé tóun fi ń rí ọ̀pọ̀lọpọ̀ òde orin gbà lóòrèkóòrè. Ó lóun wá rọ àwọn tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ nínú orin tàkasùfé láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí lóòrèkóòrè, bákan náà
kí wọ́n máa ṣe ìgbáradì wọn lóòrèkóòrè nítorí wípé ijó tènìyàn ó bá jó ní ìta gbangba kó yẹ ni ó ní inú ilé o láti kọ́kọ́ gbáradì ó ní nípa ìdí èyí kí wọ́n máa ṣiṣẹ́ o kí wọ́n sì ní ọ̀pọ̀lọpọ̀ orin tó dùn létí èyí tí ó fún wọn ní wákàtí èyí tó pọ̀ dáadáa lórí ìtàgé láti lè kọ orin kí àwọn olólùfẹ́ wọn kí wọ́n sì máa kó wọn jẹ bí orin àti oyin tó dùn dáadáa lẹ́nu ni gẹ́gẹ́ bí Ruga bó ti fi ọ̀rọ̀ léde lórí ìkànnì ayélujára rẹ̀ lákòótán nínú ọ̀rọ̀ Ruga ó ní gbogbo àwọn tí wọ́n ń kọrin náà kí wọ́n farabalẹ̀ dáadáa o nítorí wípé ìfarabalẹ̀ tún ṣe pàtàkì nínú iṣẹ́ orin kíkọ èyí tí wọ́n yàn láàyò. tó ẹ̀yin ará ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ ọ̀tún ròyìn míì mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà nínà wá Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn ọ̀hún wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-Feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.